ọjọ́ alẹ́ ẹ wò tí ẹ bá fẹ́ wo apá kejì múvì mo kí yín káàbọ̀ níbì kan nínú channel yìí la ó ti máa ṣàlàyé fún yín tí ẹ bá fẹ́ wo apá kejì ṣùgbọ́n ẹ lọ sí comment section kẹ́ ẹ lọ sọ òṣèré tí ó gbé yín débẹ̀ jù. Múvì yìí ó wà nípa ẹ̀gbọ́n àti àbúrò tí ẹ̀gbọ́n rí oríṣiríṣi nǹkan nípa àbúrò rẹ̀ nítorí pé àṣírí tó pamọ́ tí a kò mọ̀. Kí ló wà láàrin ẹ̀gbọ́n àti àbúrò yìí gangan àti pé báwo ni a ṣe gbọ́ pé ẹ̀gbọ́n fẹ́ fẹ́ àbúrò pàápàá. Kátó tó sọ nǹkan pàápàá tó ṣẹlẹ̀ nínú múvì yìí fún yín, ẹ jẹ́ kí àwọn òṣèré tí ó gbé yín débẹ̀ jù tó mú yín nífẹ̀ẹ́ fíìmù yìí. Ẹ ó rí i pé nínú àwọn òṣèré tó kópa nínú múvì yìí ni Kúnlé Omíṣore, Tósìn Ọláníyan, Àrínájà, Lékan Ọlátúnjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí ẹ bá ti wo apá kìíní múvì, ẹ lọ sórí Àpáta TV. A ó rí i pé ní ìparí apá kìíní, àbúrò ti mú ọkọ wálé báyìí, ó fẹ́ fẹ́ èèyàn tó wá láti US, ṣùgbọ́n ẹ̀gbọ́n ti yọ ìbọn sí ọkọ àfẹ́sọ́nà àbúrò rẹ̀ wípé tóun ò bá fẹ́ àbúrò òun kò sí èèyàn tí ó lè fẹ́. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí àwọn fídíò wa nìyí, ẹ tẹ subscribe button kẹ́sì tẹ aago tí ó wà nígbẹ̀rẹ̀ ká bá lè send notifications yìí nígbà tí a bá drop new video sórí channel wa.